Àdúgbò tí mò ń gbé ọmọ yẹn gbégbá yẹn bó ṣe lẹ́nu pé mo sí ẹ̀ ló wà lọ́sibítù bó ṣe á bá mi jẹ́ pé òun ní ti 1.5 million. 1.5. Olóhùn ní ti. Mo ní ti fẹ́ rí. Kí ló 1.5. Nígbà tí mo introduce sí business ẹ̀ tí mo kọ in 2 weeks orí mọ́tà wá 5 million. Kí ló ń ṣe ẹ́? Èló ni 5 million? Owó yẹn pọ̀ gan sa. Èló ni 5? Bóde tí mi èló bí amúra. Ok nípa tó ṣe níta ilé girama tó ń gbé tẹ́lẹ̀ orí àgáṣì ti gbowó jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn gáàsì ọ̀rẹ́ mi ìwé bó ṣe gbowó jẹ́ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ní iṣẹ́ ní outside country so kò bóyá nǹkan tó ń ṣe nìyẹn. Ọmọ ọgbọ́n tó yìí yẹ ó pọ̀ jù tó yìí yẹ. Sórí business tí mo sọ yìí tó bá wọnú ẹ̀ tó bá ṣe ìní mọ́ọ̀tì ó yẹ kó lè kọ́lé. Sà mo kàwé. Ṣé wàá lè ṣe? Gbogbo àbọ̀ wá síṣẹ́ tẹ̀ ní kì í ṣe kí n lè ṣe kódà látòrí bí sọ pé bóyá kí n ro sìmẹ́ǹtì ni o bóyá kí n bá yàn roko ni o bóyá kí n bá yàn sẹ̀ díẹ̀ ni o bóyá kí n bá wọn ṣiṣẹ́ kò sí iṣẹ́ tẹ̀ ní kì í ṣe tí mo lè ṣe wá. Gbogbo wọn yẹn dirty job ni bí sọ pé kíní kan block yẹn dirty job ṣé tí mo sọ fún ẹ̀yin bá lè strike bá lè gbé jókòó tó dẹ̀ mastermind díẹ̀ tó bá lè òtítọ́ wá dolówó. Sá mo lè gbé jókòó ṣé bí iṣẹ́ àbí kí n gbé jókòó máa ń gbé mo sì kàn tẹ sá ẹ wo ẹ̀mí àtàbúrò mi àti jìyà gan Ọlọ́run àti jìyà gan ṣáàrí ọjọ́ tí mo rí yẹn gan mi ti ẹ̀ bílíìpù ẹ̀ máa tẹ̀ sọ pé ọjọ́ báyìí kí n wá rí inú mi dùn gan. Now this business tó bá kọ ẹ tó bá ti ṣe tán tó bá ṣe business within 2 weeks wà kọ́ ní wàrà mọ́tò. Sá ṣé ó ní ìdí kí n gba fọ́ọ̀mù ni máa lọ pa àbúrò mi a máa fìlẹ̀ ẹ̀sìn máa ṣe kó sí kẹ́kẹ́. Kò ní ìgbògbà fún ọ. Sọ pé tí màá láìpẹ́ mi lọ á dúró tiẹ̀ látàárọ̀ ìgbà yìí. Kó lè mọ̀ nípa business náà fẹ́ kọ́ ẹ náà mo fi wá dúró sí ibà yìí. Lẹ́kọ̀ọ́ mo ní fẹ́ kọ́ ẹ ó ṣe ìpẹ̀jẹ̀ àti fẹ́ máa fún lẹ́jà jẹ. Ní máa fẹ́ lówó lójúmọ́ ìgbà mi wá pè mí gan-an mo lè máa wà kí lọ transfer aggression so better kí wọ́n kọ́ ẹ dámọ̀. So o dẹ̀ sọ pé tí n bá pẹ́ iṣẹ́ ìwúrẹ́ láti ṣe. Sà kò sí nǹkan tí ẹni kì í ṣe kí mi ò ní ṣe ṣá kó jẹ́ pé kí n máa gbérin kí n máa tarin ni máa ṣe kò sí bódà kí n máa roko kò sí mo ti rí iṣẹ́ náà. eléyìí ojú ká máa tarin ká máa ṣe ọ̀gá ká máa yọ lọ́pọ̀. Mo lágbára sà. 5 and 6 ni. 5 and 6. 5 and 6 wá tẹ́ mo 5 and 6. twins níṣẹ́ twins. Mi ò ṣe fẹ́ twins. Fọlábalẹ̀ iṣẹ́ 5 and 6. Ó yàtọ̀ sí 19. Ó yàtọ̀ sí 19. Mo sì kú jọ sà mọ́tò ló wà farabalẹ̀. Sà mi ẹjọ́ sà mi lè ṣe. Mo lè ṣe báwo. Mo lè ṣe o. Mo lè ṣe báwo. Irin tútù rọ́bìrì pààyàn ni wọ́n máa pààyàn ni ẹ̀. Mo lè sọ bẹ́ẹ̀. Sà mi lè ṣe. O lè ṣe. Rárá sà. O lè ṣe. Sà mi lè ṣe sà. O lè ṣe. Mi lè ṣe I'm sorry mi lè. O sọ pé o lè ṣe. Mo lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Mi lè ṣe o. Àbáyé àbúrò máa gbówó bí máa jẹ́ fún àmúwọ̀ ọ̀nà láti ìkẹ̀kẹ́ láwọn big boy kó náà di big boy kó ọ̀run máa náwó kó máa jayé.
Tàbí ta ìrora kí ló dé tá máa bá ń jagun bí ẹrú